bàbá kábíyèsí Ọlọ́run tó dá yín tó dẹ̀ sọ yín dé orí àpèrè àwọn baba ńlá yín Ọlọ́run jẹ́ kẹ́ yáwọ́ mú kú wala la ilaha illallah wala Muhammadu Rasulullah. Bàbá náà ń ṣe tó ń wú wa lórí púpọ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́. Kódà àwọn ọ̀tá bàbá àwọn gan ti ń rí báyìí nísìnyí pé kò tún sẹ́ni náà tó yẹ ká gbé fún tó ju bàbá Ghandi lọ. Kábíyèsí Allahu Akbar. Bàbá ìrìn àjò lánàá wọ́n lọ sí Ajaawa gẹ́gẹ́ bí àwọn ìrìn àjò wọn tí wọ́n rìn. Kíní kan tí ń ṣèmi ní kàyéfì ni wípé àwọn olóṣèlú inú wọn máa ń ṣe tí bàbá kábíyèsí ń ṣe yẹn nígbà bá dìgbà campaign inú wọn sì máa ń ṣe gbọ́ àwọn olóṣèlú ni wọ́n máa ń ṣe tí bàbá kábíyèsí ń ṣe yìí. Àsìkò táwọn olóṣèlú sì máa ń ṣe òun ni àsìkò campaign tán bá ń wá nǹkan lọ́dọ̀ àwa aráàlú. Wọ́n wá máa tọ ojúlé dé ojúlé, wọ́n máa wọ kọ̀rọ̀, wọ́n máa wọ gbangba, wọ́n máa lọ síbi tó jìnnà, wọ́n máa lọ síbi tó súnmọ́, wọ́n máa lọ síbi tó họ́, wọ́n máa lọ síbi tó gbòòrò. Nítorí kíni? Nítorí wípé wọ́n ń wá ìbò. Nítorí kíni? Wọ́n ń wá support. Nítorí kíni? Wọ́n ń wá ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn pẹ̀lú wọn láti fi lè fi wọ́n ṣàtẹ̀gùn débi tí wọ́n ń lọ. Èèmọ̀ tí mo wá rí lára bàbá wa kábíyèsí òun ni wípé kí bàbá yìí ń contest fún kankan, wọn ò campaign wípé àwọn tí wọ́n fẹ́ dọ̀rọ̀ tí wọ́n fẹ́ díje ọba ìní wọn wá wọ́n ti wà lórí àpèrè, wọ́n ti jọba. Ghandi ti dọba sáwà yìí. Kábíyèsí ẹ má bínú pé mo bá yín lóye, mo pè yín lórúkọ. Orúkọ náà là ń pọ̀ bá aládé. Ẹ ti dọba. Lójú ẹni ó fẹ́ ẹ ti di ọba. Lójú ẹni tí ò fẹ́ wàláhì tàláì ọba nìyí bàbá kábíyèsí. Ẹ wá wo ohun tí Ọlọ́run ṣe fún yín ní ọlá. Ẹ tún wá gbéra yín. Ẹ wá ń tọ̀ ọ̀dọ̀ àwọn tí Olúwa kó sí abẹ́ yín lọ nínú ìlú Ògbómọ̀ṣọ́. Bàbá tún wá lọ sí Ajaawa lánàá. Mo kí bàbá wa Alaajawa. Mo kí yín. Mo kí oríire ara yín. Tó pé Maulana Sheikh Adam rahimahullahu ta'ala wọ́n ní mani yet ba'aza sadin yes'ad. Gbogbo ẹni tó bá ti rìn pẹ̀lú olóríire òun náà ti dolóríire. Man yet ba'aza sadin yes'ad. Gbogbo ẹni tí bá ti ń ṣepọ̀ pẹ̀lú olóríire òun gangan fún rẹ̀ ẹ kíyèsí ẹ̀ olóríire ni. Bàbá wa Alaajawa àti gbogbo ẹ̀yin ọmọ Ajaawa pátápátá, ẹ̀yin ọmọ Ògo Olúwa local government. Mo kí yín kú oríire wípé ẹ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa ọba. Yorùbá ní tí wọ́n máa ń kígbe gbégbégbé gbìyànjú kó bá wọn gbé ní o. Ẹni tó bá lóhun ò ní bá bàbá kábíyèsí ọba Soun Ogbomoso fọwọ́sowọ́pọ̀, onítọ̀hún ó máa wà lẹ́yìn kùlé, yóò máa gbọ́ kí ni tí wọ́n ń ṣe nínú ìlú ni wàláhì tàláì. Yóò dẹ̀ mú ìfàsẹ́yìn bá àwọn àwùjọ ibi tóun náà ń so lórí fún. Bó bá wá fẹ́ kí ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ tí bàbá kábíyèsí ń fọn rere yìí wípé láàrin ọdún 25 years àwọn ní ìwòye, àwọn ní òye wípé tó nígbà tí ọdún 25 yìí ó bá fi pé ìlú Ògbómọ̀ṣọ́ ti di àpèwáwò fún gbogbo ìlú lágbàáyé. Bàbá ò wá fẹnu sọ lásán, wọ́n sọ, wọ́n tún wá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Allahu Akbar. Olúwa dákun, Olúwa dákun, Olúwa dákun jẹ́ kí a rí ẹ̀mí bàbá wa kábíyèsí lò pẹ́. Dákun Ọlọ́run má dá àpèrè rú, má jẹ́ kí àpèrè gbóná máa yín nídìí. Ọlá ìyá Ànábì níwájú, wọ́n lá gbogbo ibi tí wọ́n ti ké kútúbà Jímọ̀ lónìí ọjọ́ Jímọ̀. Ọlá la ilaha illallah. Bàbá wa lọ síbẹ̀, wọ́n lọ sí Ajaawa. Bàbá welcome àwọn ará Ajaawa welcome bàbá. Bákan náà ni bàbá kí àwọn ọmọ ìlú wọn kú ilé wípé Ògbómọ̀ṣọ́ ẹyọ kan náà ni wá. Ìtí gbogbo wa sì mọ̀ náà ni wípé Ògbómọ̀ṣọ́ ẹyọ kan ni. Kábíyèsí já mọ̀ pé àwọn olóṣèlú àwọn ni wọ́n pín wá sí márùn-ún. Wọ́n wá ní tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ lọ wo birth certificate ẹni tí wọ́n bá bí ní 1991, 1990, 80, 70 sókè.
inte ma ba lórí best certificate wọn ìbá ṣe Ògbómọ̀ṣọ́ tá ń pè ní north nísìnyí ìbá ṣe ibi tá ń pè ní Sùúrùlérè nísìnyí ìbá ṣe ibi tá ń pè ní Oríire nísìnyí ìbá ṣe ibi tá ń pè ní south nísìnyí kódà ìbá ṣe ibi tá ń pè ní Ògo Olúwa náà nísìnyí tí Àjàwá jẹ́ olórí fún inte ma ba lórí best certificate yẹn òun náà ní pé kí ni o Ògbómọ̀ṣọ́ local government ẹyọ kan náà ní wá l'Ògbómọ̀ṣọ́ bá a bá sì fẹ́ rí oríire tó ga jù àfi kí gbogbo wa ó dúró sórí ẹyọ kan yẹn náà ká má pínra wa yẹlẹyẹlẹ wọ́n ní àìrìnpọ̀ méjò ìní ń ṣekú pa wọ́n bọ́ká bá ṣáájú tí paramẹ́lẹ̀ tẹ̀lé lẹ́yìn kí sèbé náà ń wọ́rú bọ̀ ẹ wo ọdẹ ọ̀hún tí ó dúró tí ó kò wọ́n lójú yóò mójú ara ẹ̀ sáwà yìí ó ń pé gbogbo wa àtàjáwà ní o àti Sùúrùlérè ní o àti Oríire ní o àti south ní o àtàwátà wà ní north ní o ẹ jẹ́ á kójọpọ̀ sí ojú kan náà ká ṣe kíni ká sọ wípé ẹyọ ọ̀kan ni wá ọ̀kan náà sì ni wá ká wá fi ẹnu kò àwọn tẹ̀mí rí nínú ọ̀rọ̀ tí bàbá ń sọ lánàá nìyẹn o wípé àwọn tí wọ́n jẹ́ àwọn aṣojú wa kí ni tán lọ ń sojú tẹ́lómi ò fi lọ 15 years ẹlòmí ò lọ sí 16 years tó ṣe wípé constituency ẹ̀ ní rí ìlọsíwájú kankan níbẹ̀ wọ́n sì ń dìbò fún ní ọdọọdún bàbá ní tá a máa ṣe nísìnyí ni wípé gbogbo ẹni tí ó tá a bá fẹ́ yàn wípé lọ sójú wa bóyá ní state level ni bóyá ní federal level ni kódà bóyá ní local level ni ó ní tá a máa demand fún lọ́dọ̀ wọn ẹ jẹ́ àtúnlù wa ṣe jẹ́ àtúnlù Ògbómọ̀ṣọ́ ṣe ìwọ tó o ti lọ ní ọdún mẹ́rin àkọ́kọ́ ó ń bọ̀ wá jábọ̀ fún wa àtúnwà ààrẹ yes bàbá sọ bẹ́ẹ̀ mo dẹ̀ kó tẹ̀ àtúnwà ààrẹ lẹ́yìn ọdún mẹ́rin tó o bá padà dé in tó o bá ṣe sí constituency ibi tó o lọ sojú ẹ̀ níbi o ti lọ sojú wa you will report to us wàá wá jábọ̀ fún wa bó o bá ṣe tún fi sọwọ́ sọ̀hún wípé ìwọ náà tún ni o máa lọ sojú wa á tún tún ọ̀rán bó o bá rí iṣẹ́ eré jẹ́ fún wa á pààrọ̀ ìwọ jókòó nílé o mọ́sẹ́ jẹ́ ìwọ mi máa bọ̀ wá bó ṣe yẹ kí ìlú ó rí nìyẹn a gbọ́dọ̀ tún ìlú wa ṣe in tí bàbá yìí fẹ́ ṣe nìyẹn bàbá ní mi ò jẹ́ olórí ládéládé l'Ògbómọ̀ṣọ́ láti wá máa jabalẹ̀ yín lórí irọ́ mi ò kàn ní jókòó sí Soun Palace kí n kásẹ̀ lẹ́sẹ̀ kí wọ́n á máa ní ìwọ mú wá kò sí ní tí mo fẹ́ fi ṣe mo fẹ́ tún ìlú yìí ṣe ẹ̀yin náà ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ká jọ tún ìlú yìí ṣe Àbújá tí bàbá ò lọ sọ wípé nígbà náà ńkọ́ o mo nílò ọkọ̀ nígbà náà ńkọ́ o mo fẹ́ kẹ́ ẹ fún mi lóyè l'Àbújá in tí bàbá lọ fún kọ̀hún ṣe bá a rí kílókù ẹ̀ meeting tí wọ́n ṣe pẹ̀lú olórí orílẹ̀-èdè bàbá Bọ́lá Ahmed Tinubu meeting tí bàbá ṣe ni wípé ìlú mi Ògbómọ̀ṣọ́ wọn l'Ògbómọ̀ṣọ́ náà tó gbogbo ohun tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ generally nǹkan báyìí ń jẹ wá níyà a nílò nǹkan báyìí a fẹ́ nǹkan báyìí nírú ìlú tó tóbi bẹ́ẹ̀ tá a bá ń sọ ní gbogbo Nàìjíríà pátápátá Ògbómọ̀ṣọ́ wà ní number 2 tó ní largest kí lorúkọ ẹ̀ as largest city in the whole Nigeria tá a bá mú Ìbàdàn tán Ògbómọ̀ṣọ́ ló kàn kó tó kan Èkó kó tó kan Àbújá kó tó kan Kano kó tó kan gbogbo àwọn ibi tó kù ní ìlú tó tóbi irú ìlú tó wá tóbi bẹ́ẹ̀ àwọn nǹkan báyìí ni tá a fẹ́ látọ̀dọ̀ ìjọba tí ó fi lè mú irú ìlú bẹ́ẹ̀ náà dàgbàsókè ní tí a bá sọ òun lọ fún nu wọn lọ fún kán lọ gba portfolio bàbá ò lọ fún kán lọ gba àwọ́ọ̀dù Allahu Akbar bàbá kábíyèsí Ọlọ́run kó jẹ́ ẹgùn lẹ́mìí bàbá wa ń sọ wọ́n dẹ̀ ń dúró lórí ẹ̀ ó yẹ ká kí wọn wípé wọ́n ṣeun wọn kú iṣẹ́ ẹnìkan sọ̀rọ̀ lánàá ní pé ló kọ tí ò dáa ṣùgbọ́n tí n bá sọ tó sọ nísìn ó ṣeéṣe kóun náà padà gbọ́ mẹ́sẹ̀jì mi yìí ó ṣeéṣe kó padà rí fídíò mi yìí èmi àti bàbá mi lájọ jáde lọ síbi kan nígbà tí a wá fẹ́ kúrò ní ọ̀dọ̀ ẹni yẹn a wá dọ̀rọ̀ bàbá kábíyèsí lẹ̀ ẹni yẹn wá ń sọ wípé ní tí kábíyèsí ń ṣe nǹkan tó dáa ni wọ́n ní good move wọ́n dẹ̀ ní good intention for this Ògbómọ̀ṣọ́
wípé ṣùgbọ́n àìmọ̀já parí wọn ẹgbọ́ òun ló sọ̀rọ̀ ni mo kó tẹ o ó ní àìmọ̀já parí wọn yìí náà ní nǹkan bó ṣe wá sọ̀rọ̀ yẹn mo wá move at drive kò níbẹ̀ mo wá ń béèrè lọ́wọ́ bàbá mi wípé intẹ́ni yìí sọ wípé àìmọ̀já parí àwọn ta ní ń jà tí bàbá ò rí jà yẹn parí àbí tí wọn ò mọ bó ló ṣe yẹ kán parí ìjà wọn lóòótọ́ ni mo mọ ibi tí ń mọ́rọ̀ lọ ṣùgbọ́n wọ́n ní èèyàn ò kí ń ti èèyàn èdè àtinúmọ̀ràn ló wá jẹ́ kí n wá béèrè question yẹn wọ́n wá ń sọ wípé òun mà tún ti mọ́rọ̀ lọ síbi àwọn mùsùlùmí inú ìlú èèyàn ọ̀rọ̀ ìmáàmù mo wá ní tó bá jẹ́ pé ibi tó mọ́rọ̀ lọ nìyẹn ká ní intention ẹ̀ nìyẹn tí èyí ṣe níbòmíì mo ní alábùsí lonítọ̀hún mo sọ mo ní alábùsí ni onítọ̀hún mo ní ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn tí ò bá lọ máa ṣe istighfar kó túbá lórí ẹ̀ wàláì ó tó ohun téèyàn fi máa ń pàdé ìbínú Ọlọ́run ó lè má jẹ́ lójú tiwa yìí nìkan ní ti ń sọ kó jẹ́ pé bí abíṣe máa ń sọ fún gbogbo àwọn ènìyàn nìyẹn mo sọ wípé tí ò bá lọ túbá mo ń sọ fún bàbá mi bẹ́ẹ̀ tẹ́ nígbà tá a ti jọ ń lọ tí ò bá lọ túbá lórí n tó sọ yẹn a jẹ́ pé kí ni wàláhì tàláì kò lè látùbọ̀ tán dáadáa torí pé kí ni ìjà wo ni bàbá ò máa parí àbí bàbá ń parí ìjà ẹ tún gbé ẹ̀bi lé wọn lórí ní ìpìlẹ̀ bàbá wa kábíyèsí ọba ò bá wa dá sọ̀rọ̀ yìí and gbogbo àwọn tí wọ́n ń kíbò sí nígbà náà nǹkan ṣe o ọba adé ló wá pín wa o ṣé àtàgbà yín àtọmọdé yín ṣé àfàlà tàkìlùn ṣé ẹ lè ṣe làákàyè ni àtàgbà yín àtọmọdé yín àfàlà tàkùn ṣé ẹ lè páyà Ọlọ́run ọba ni la takif ma laysa laka bihi ilmun Olúwa ní tí ò bá dá ọ lójú má sọ ọ̀rọ̀ tí wọ́n pè ọ́ pé ó wá dé pé wọ́n ló wí báyìí tó lè sọ pé bẹ́ẹ̀ ni mo wí má sọ bí yẹn bá jẹ́ alábòsí tó bá jẹ́ sọ̀bẹ̀sẹ̀lú almunafik wàláhì gbogbo ibi tó nítọ̀hún bá ń dé ẹni àbùkù ẹni èsìn ẹni yẹ̀yẹ́ ni ó máa jẹ́ ẹ̀yin ẹ lọ wò ó gbogbo àwọn tó jẹ́ pé olóṣèlú ni wọ́n tó ṣe wípé wọ́n sì ń ṣàbòsí bàbá Soun bàbá Ghandi lórí ọ̀rọ̀ tí ń jẹ́ wàhálà tí ń ṣe láàrin àwa mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ yìí tí wọ́n ń ṣàbòsí lórí ẹ̀ tí wọ́n ń ṣàbòsí ìlú tí wọ́n ń ṣàbòsí ẹ̀sìn ẹ lọ béèrè ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wọn níbi òṣèlú tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹni tí ń bẹ ní state level ẹni tó wà ní local level ẹ lọ béèrè kódà ẹni tí ń bẹ ní federal level ẹ lọ béèrè ìgbésí ayé wọn lórí òṣèlú tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àṣírí wọn ń bẹ lọ́wọ́ gbogbo wa wàláhì tàláì kí n má bàa yà púpọ̀ mo wá ń sọ wípé bàbá yìí ò mọ̀ nípa tó ń ṣẹlẹ̀ yìí fúnra àwọ tó ní wọ́n fi allegation kan ìwọ ló pe bàbá tó invite wọn tó drag wọn into this issue into this matter Ọlọ́run dẹ̀ bùn bàbá wọn ọba nílàákàyè bàbá náà gbọ́n púpọ̀ Ọlọ́run gbọ́n wọn tí ẹ gbọ́dọ̀ má gbọ́n bàbá ní mo ti lọ sí orílẹ̀-èdè kò ń ṣe ìlú o orílẹ̀-èdè káàkiri mo ti rin orílẹ̀-èdè tó tó 64 if I'm not mistaken tí n bá tó wáyé pé mo wà lórí bí mo ṣe sọ yẹn 64 ẹ̀yin tẹ́ wà ní online àbí kẹ́kẹ́ tọ́ mi sọ́nà bóyá mo ti bùkún bóyá mo lè ti yọ́kò mẹ́ but orílẹ̀-èdè àìmọye nínú àgbáńlá ayé tá a wà yìí on this earth bàbá ti lọ wọ́n ti kọ́gbọ́n káàkiri ìní bàbá wa ń lò láti fi ṣètò olú wọn adésùbẹ́rẹ̀ mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dára mẹ́tò gbogbo yín ni mo kí òun ni wípé kí ni ìwọ ló wá drag bàbá into this matter into this issue ìwọ tó ní bàbá ọmọjà parí ó ṣeé ṣe kí wọ́n náà padà rí fídíò mi yìí kàn gbé fídíò mi wá bá ọ ẹ má jà sọ nta tún fi kó àgbákò tó ju èyí tá ń kó lọ́wọ́lọ́wọ́ yìí lọ má ṣe ń tí ẹ ó tún fi bàjẹ́ ju bó ṣe ti bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí lọ má ṣe ń tọrọ rí ó tún fi dàrú ju bó ṣe ti dàrú lọ́wọ́lọ́wọ́ yìí lọ gbogbo nta bá fẹ́ Yorùbá sọ pé iṣẹ́ Yorùbá náà Bíbélì ó ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni Báíbù sọ bẹ́ẹ̀ Kùránù náà sọ pé la'natullahi 'alal kadhibin bọ́rọ̀ bá ṣe rí ni ẹ ṣe jẹ́ ká sọ
mo ní ṣé bàbá ò mọ̀ já parí ni àbí bàbá ò ṣe nǹkan tẹ́ ẹ ní kí wọ́n ṣe ọ̀rọ̀ tí yẹ kó bó ṣe yẹ kó gbọ́rọ̀ yẹn kalẹ̀ nìyẹn kò yẹ kó o ní wọn mọ̀ já parí ó yẹ kó o ní wọn ò ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ kí wọ́n ṣe ẹ̀yin fẹ́ kí wọ́n ṣàbòsí àwọn láwọn ò ní ṣe àbòsí torí wípé nínú ẹ̀sìn àwọn nínú gbàgbọ́ àwọn Olúwa kọ̀ àbòsí nínú ẹ̀sìn àwa mùsùlùmí náà Olúwa kọ̀ àbòsí ṣèbá Ànábì ló ń sọ nínú hadisul kudusi wípé Ọlọ́run bá ń sọ fún Ànábì pé inni zolamtu zulma ala nafsi èmi Olúwa tí mo dá yín àwa mùsùlùmí nìyẹn tẹ́ bá nínú àwọn ẹ̀sìn kìrìsìtẹ́nì kan ni wọ́n ti fi àbòsí tàwa mùsùlùmí náà nìyẹn bàbá kábíyèsí ń sọ̀rọ̀ kan wọ́n ń sọ̀rọ̀ fún bàbá wa ìmáàmù àgbà tó fi ránṣẹ́ sí gbogbo àwa mùsùlùmí lápapọ̀ bàbá Sheikh Habibullah Ayilara II, the Grand Chief Imam of Ogbomoso land. Bàbá ń sọ fún wọn wípé ẹ̀yin mùsùlùmí ẹ ṣe jẹ́ alábòsí báyìí. Mo máa ń gbúrò mùsùlùmí tẹ́lẹ̀ ni mo máa ń wò yín lókèrè ni àmọ́ nísìnyí tí mo súnmọ́ yín mo rí pé kí ni alábòsí ni yín ọ̀rọ̀ yẹn ń bà wá nínú jẹ́. Ẹ̀dẹ̀ ń dojú tì wá nínú ayé. Àbòsí ni Olúwa lóhun ṣe àbòsí ṣe léèwọ̀ fẹ́mi ara òun waja'tuhu bainakum haraman mo dẹ̀ ṣe léèwọ̀ láàrin tiyín náà Olúwa ní fala tadhallamu ẹ má ṣe ṣàbòsí o ẹ gbọ́dọ̀ ṣàbòsí o pé àbòsí yẹn ni bàbá ò fẹ́ ṣe àìmọye kí lórúkọ ẹ̀ lájínà àwọn èèyàn ìní bàbá kó jọ láti pé investigate lórí ọ̀rọ̀ yìí ẹ ṣèwádìí ẹ tọpinpin lórí ọ̀rọ̀ yìí kí ni tí ń ṣẹlẹ̀ wọ́n pe eléyìí tó pe bàbá sọ̀rọ̀ yìí náà wọ́n pe òun náà sọ̀tàn bó o ti jẹ́ ìtàn tó ń sọ bó o ti ń sọ ni wọ́n ń já o ní ìtàn tí wọ́n pa fún ọ nìyẹn are you daft a PhD holder ìwọ wà lè sọ̀tàn nulẹ̀ yín ò lè sọ̀tàn bàbá rẹ kẹ́nìkan pè mí nulẹ̀ ní lọ́mọ nulẹ̀ tí mo jẹ́ nísìnyí kó ní wá ròyìn ara mi bò ní mo ṣe jọ́mọ nulẹ̀ yìí mo mọ bàbá tèmi good alhamdulillah mo mọ bàbá mi mo gbọ́njú mọ bàbá mi mo sì mọ ibi tí wọ́n sin wọ́n sí nínú ilé wa mo mọ ibi tí sàárè bàbá mi wà great grandpa mo mọ ibi tí sàárè wọn wà nínú ilé wa nínú ẹ̀dẹ̀ tèmi ìyá bàbá mi mo mọ ibi tí sàárè rẹ̀ wà mo mọ pálọ̀ bàbá mi nínú ẹ̀dẹ̀ wa ní family house wa mo mọ yàrá ìyá bàbá mi ní family house wa lẹ́ẹ̀dẹ̀ mi tí wọ́n ní ó wá sọ òjù báyìí lọ mo ní wáyé tó ṣe wá tí ó ṣe wá ń sọ wípé bàbá ò mọ̀ já parí bàbá mọ̀ já parí àbòsí ni bàbá ò fẹ́ ṣe àbòsí ni wọ́n fẹ́ ṣe bàbá ní òkè o ẹ bá mi investigate òkè bẹ́ẹ̀ bóyá èmi nìkan ò lè dá anájú tó ẹ̀yin èèyàn wọ́n tún wá kó ìgbìmọ̀ wọ́n kọ́ fi ẹnìkan head ìgbìmọ̀ yẹn ìyẹn bàbá wa SS Ọ̀tọ̀lóyìn ààrẹ àgọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ káàró ó lé bàbá o àwọn ló fi ṣe chairman ìgbìmọ̀ yẹn ìwọ yìí náà ló lọ bá wọn pé ẹni tó jẹ́ Christian kò lè ṣe chairman lórí ọ̀rọ̀ yìí bàbá nódà náà àwọn tún wá fi bàbá wa Alhaji Kazali tí wọ́n jẹ́ abẹ́sẹ̀ fún Ògbómọ̀ṣọ́ wọ́n tún wá fi wọ́n head ìgbìmọ̀ yẹn ìyí tí wọ́n bá bọ̀ níbẹ̀ òun náà ni wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó ní ìbátan kankan pọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ níbi tó fi wá sọ wípé ó ní ìbátan pẹ̀lú inú ilé tí wọ́n pè ọ́ mọ́ àtìtàn tí wọ́n pa ni àti ètí ìyá tó gbé wá pé ìyá rẹ ni tó wá pa ni àti gbogbo àwọn tó kó wá ní pé àwọn mọ̀lẹ́bí rẹ ní tí wọ́n pa fún àwọn náà ni ẹni tí èso ọmọ ilé tí wọ́n yọ kó ọmọ bí wọ́n ti yọ bí wọ́n náà ti rí tí wọ́n jẹ́ kóhun lọ́hùn pé bóun náà ti rí nù. kíní yìí ni bàbá wa ní òkè ẹja gbé èsì àbájáde jáde ṣèbí ìyẹn ló ṣe kí ni ló gbé wọn lọ sí kóòtù fún institution tó sọ ọ́ di ntòdì institution tó sọ ọ́ di ntòdì ṣèbí nítorí kó má bàa dájọ́ òdodo bàbá dẹ̀ sọ wípé táwọn bá fẹ́ ìjọba àwọn táwọn wá sí l'Ógbómọ̀ṣọ́ àwọn wá sí lórí ìdájọ́ òdodo ni ìlà fi ń kí bàbá wa kábíyèsí bàbá gbogbo ohun tó lè wù kí àpadà sí aburú
kó sọ̀rọ̀ ẹ̀dá láyé Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ̀ kò dẹ̀ ní jẹ́ kóhun náà ó mọ̀ yín ní jayé wá sẹ́yìn bàbá ní fi ọlá yín pìtàn dẹ̀ ní wọ ọlá yín lọ́wọ́ lọ́lá bíbí sáyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam intan kíbò sí láti jọ yìí ní mo wá kí lorúkọ ẹ̀ mo ń narrate ẹ̀ fẹ́ni tó jẹ́ bàbá tèmi lánàá ipe ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run orí gbogbo nta bá fẹ́ sọ mo ní n tó yẹ kẹ́ni ìyẹn ó sọ ní wípé bàbá ò ṣe ń ta fẹ́ kan ṣe kìí ṣe pé ó yẹ kó ní bàbá ò mọ̀já parí wọn ò ṣe ń tẹ́ ẹ fẹ́ kán ṣe ni wọn ò ṣe ni bàbá ò màbò ṣíṣe wọn dẹ̀ láwọn ò ní ṣe ẹ̀wọ̀n néèmù wọn láwọn orúkọ oríṣiríṣi ẹ̀ ń kó àwọn èèyàn wá ẹ̀ ń smuggle àwọn èèyàn wá láti máa wá fi ẹnu àbùkù kan bàbá náà ṣùgbọ́n ẹni Ọlọ́run gbéga tẹ̀ní kó ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú Olúwa ẹni tọ́lọ́run ti pọ́nlé o tẹ̀ní kó yẹ̀yẹ́ bí ó ṣe wá yẹ̀yẹ́ yóò ṣojú Olúwa. ṣe bẹ́ẹ̀ rí nígbà tí bàbá dájà wà lánàá bàbá kan tóun náà wá níjọ́ tí bàbá ń ṣe kí ló pẹ̀ tí nígbà coronation tí wọ́n pe àwa mùsùlùmí tí bàbá yẹn fẹnu sọ pé èmi ò kí lágbájá o ìwọ tó o bá ti kí o ní jẹsẹ̀ o ní jẹsẹ̀ mọ́ kíní kan tó wá dákọ ẹni la ilaha illallah bàbá Ajánásí àgbà kọ́lọ́n kó já ráwọn àgbàlagbà pé wọ́n wí gbólóhùn kan níjọ́ náà mo sì mì lórí àga mi tí mo jókòó sí mo ní bílálà ọ̀rọ̀ rèé kí bàbá yìí máa mú un lọlé bàbá ní bàbá Ajánásí wọ́n ní inna kabira bila ilmin ma'a sugaro inna kabira bila akilin inna al-kabira bila akilin ma'a sugaro èsì tí wọ́n fún ẹni yẹn nu ẹni òun náà wá ń bẹ nísìn nínú àwọn tí ń ṣàdúrà fún bàbá Ṣọ̀ún lánàá títí wọ́n ń ṣépè fún àwọn ọ̀tá bàbá pé àwọn ọ̀tá yín wọ́n ṣubú ni wọ́n ṣe gbá ni mo ní la ilaha illallah ẹnu tí gbìyìn gbogbo ni mo sọ tí gbìyìn fi ń bú òòṣà wàláì padà fi lọlẹ̀ níwájú ẹ̀ bàbá Ṣọ̀ún àwọn ọ̀tá yín akérè amakumula ọ̀sà mo kí yín ní kìtà wà fún àmọ́ kíra wa ni àwọn ọ̀tá yín sà wọ́n máa wá nu táyà mọ́tò yín láti fi lè pé kẹ́ ẹ róúnjẹ fún wọn táwọn náà fi lọ bẹ́ mọ̀lẹ́bí wọn gbogbo ohun tí ń jẹ́ ọ̀tá ìlú Ògbómọ̀ṣọ́ yìí wọ́n máa wá gbálẹ̀ ààfin débi kí mọ̀lẹ́bí tiwọn náà ò fi lè máa róúnjẹ jẹ nínú ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ohun tí wọ́n bá ní gbìngbìnìkìn la ilaha illallah so bàbá yìí wá ń wá ìtẹ̀síwájú wọ́n ń wá àgbéga wọ́n ń wá àṣeyọrí wọ́n ń wá ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́ gba gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ pé àwọn lè gbà wọ́n wà so humble bàbá rẹ̀ ra wọ́n lẹ̀ ibi tí mo ti lọ òun ni mo tún padà sí yẹn wo àwọn ààfin ibi tí bàbá ń lọ ni nígbà tá a kọ́kọ́ lọ sí Sùúrùlérè ń dò ní bàbá dé ààfin bàbá wa Olúwòfin ààfin Ìwòfin inú wọn dùn mẹ́ pé irú báyìí ò ṣẹlẹ̀ rí kódà àwọn ìrẹsà adúmi tá a lọ wọ́n ní pé Ṣọ̀ún gbé ọlá ńlá rẹ̀ wá kí àwọn kò ṣẹlẹ̀ rí bàbá dé ààfin bàbá wa Ìbà Ìyá Òjé mo ṣe kábíyèsí gbogbo àwọn ọba tí mò ń dákọ yẹn má bínú nígbà bàbá débẹ̀ Ìbà Ìyá Òjé ní ìtòhùn ò gbọ́ rí inú tàn inú bàbá Ghandi ṣe yìí gbogbo òlú wá pépé tí ipe àfẹ́ wo ọkọ̀ òlú olórí ládéládé nílùú Ògbómọ̀ṣọ́ bàbá ọba wá rí bó ṣe ń yẹ yín Ọlọ́run ò ní jẹ́ kó ṣe kíni kó yẹ ẹ lẹ̀ fún yín Ọlọ́run ò ní jẹ́ kó yẹ ẹ lẹ̀ fún yín wọ́n la yà nẹ́bì níwájú Ọlọ́run ó ní pé kíni mo ṣe analysis àwọn ọ̀rọ̀ yẹn fẹ́ni tó jẹ́ bàbá mi wọ́n dẹ̀ ní lóòótọ́ àwọn gbọ́ àwọn gbà àtọ̀táàlú gbogbo wọn ti dọ̀rẹ́ ìlú Baba Ghandi gbogbo àwọn ọ̀tá yín ti dọ̀rẹ́ yín àwọn èyí tí ò tí ì dí mo bẹ lọ́hùn kọ́lọ́hùn mẹ́jọ ó pẹ́ kójú tiwọn náà ó tó sí torí pé ẹ ti sọ ẹni you are a moving train ọkọ̀ reluwé tí ń lọ tó ti sí tí ń lọ nìyí
anybody tó bá já tó bá lóhùn ó dùn yín lọ́nà bàbá ẹ tẹ̀ wọ́n mọ́lẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹni tẹ́ ẹ bá fi ẹgbà tẹ́ ṣe yín tẹ̀ àti gbére rẹ̀ láyé kò tún sí mọ́ ó dàlì kìyàmà bóyá tún ní lálì kìyàmà ẹni ẹ kó wọ́n ní koríko tí erin báyìí lè ti tẹ̀ báyìí ó ti lọ ẹ̀yẹn lọ wo bí àwọn ibi tí wọ́n bá ti ń sin erin àbí ibi tí erin bá wà kókó igbó yìí sí mẹ́ ibo ni igbó ti fẹ́ wà tẹ́rin bá ti ń gbẹ́sẹ̀ lé náà ní ti ń tẹ́ pa gbogbo àwọn ọ̀tá yín wọ́n ti di bàtà fún wọ́n ti di yèèpẹ̀ fún yín ẹ máa fi bàtà yín tẹ̀ wọ́n mọ́lẹ̀ kábíyèsí ìwọ tó o bá wá fẹ́ kí àṣeyọ kí ìdàgbàsókè bàbá yìí tó o fẹ́ kún wọn lọ́wọ́ lórí kún ẹ láṣeyọrí níbẹ̀ òun kúnra tiẹ̀ náà lọ́wọ́ ni ó sì ń kún àwọn generation rẹ lọ́wọ́ ni bàbá kábíyèsí lẹ́ẹ̀kan sí ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ pẹ́ lóyè olúwa ti ń kọ́ yín máa ṣe ẹnìkan sọ títí mo ka comment section nìkan mo ka comment ẹnìkan ní comment section lánàá ẹni yẹn ń sọ wípé you are a God sent indeed olúwa ló rán yín wá lóòótọ́ olúwa òun ló rán yín wá mo gbọ́ lẹ́nu yín mo dẹ̀ gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń bínú yín náà pé ní táwọn fi ń bínú ni ọ̀rọ̀ tó sọ ni ọ̀rọ̀ tó sọ ni wọ́n lọ́rọ̀ tẹ́ ẹ sọ mo lọ́rọ̀ wo ni wọ́n sọ wọ́n ní ìgbà tí wọ́n ń duyè bàbá ní èmi ò wá duyè o èmi wá jọba ni o wípé ọ̀rọ̀ yín ọ̀rọ̀ gbéraga ni mo ní kì í sọ ọ̀rọ̀ gbéraga bí ògùn ẹni bá dáni lójú ààfin gbárí ni ihun tí olúwa sọ fún wọn ni wọ́n gbọ́ ihun tí wọ́n rí ni wọ́n sọ so wọ́n mọ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ sọ ni ìyìn wá du oyè o èmi wá jọba ni mo ní ẹni òun ló wáyé kẹ́ ẹ ṣe gbogbo iṣẹ́ yín against bí òsè ní jẹ́ bọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣètò ẹ rí pé kí ni ó wá jẹ ọba ni tó sọ òun wọ́n sì wá jẹ ọba náà Allahu akbar kulillahumma malikal mulki tuutil mulka man tasha ẹni ó bá wọ Ọlọ́run ní máa ń fún ó lè wà wá ká máa sọ pé lágbájá báyìí la fẹ́ tàmẹ̀dò báyìí la fẹ́ ẹni Ọlọ́run fẹ́ gbé e fún ló ti gbé e fún ẹni ó bá lójú inú nínú gbogbo ẹ̀yin tẹ́ ń dìjà kíníkan tètè padà bàbá ní Kérédù carnival làwọn fẹ́ máa ṣe ní àsìkò táwọn fẹ́ máa ṣe hello salamu alaikum mo wà lórí programu ẹ ṣeun àmì àti fẹ́yìn náà now bàbá ní Kérédù carnival làwọn fẹ́ máa ṣe wọ́n dẹ̀ sọ déètì ìgbà tó fẹ́ máa ṣe àwọn kan sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ yí ìtàn lú padà ó fẹ́ da nǹkan rú ìgbà tá a máa ń ṣe ní kinní kan ok bàbá kábíyèsí sọ pé tí mo ní màá ṣe yẹn náà ni màá ṣe wọ́n dẹ̀ ṣe ẹ wo àkọ́kọ́ tí wọ́n ṣe gbogbo ayé ló tẹ́wọ́ gbà á ẹ̀yin tẹ́ wá sọ pé ok o nígbà àgbọn rí nínú tàn ìgbà táwọn bàbá máa ń ṣe láṣẹ ìwà yìí èmi ò tí ì gbà yìí rí bí ẹ ṣe ṣe ẹ jẹ́ àgbà fún ẹni tí Ọlọ́run gbé orí fún ẹ jẹ́ á gbé orí síbi tí Ọlọ́run gbé orí sí ẹ jẹ́ á gbà fún ẹni tọ́lọ́run gbà fún kì í ṣe nítorí nǹkan kan o ká lè bá àrí tiwa sí ni o tẹ́yìn kan bá sọ pé ẹ ti dàgbà ẹ rántí pé ẹ láwọn ọmọ lẹ́yìn ẹ rántí pé ẹ bímọ ẹ rántí pé ẹ lọ́mọ ọmọ in tó ń kálukú wa ń ṣe yìí à ń kọ́ ọ́lẹ̀ ni Kérédù carnival ó ti rinlẹ̀ ńlá àmọ́ ṣe l'Ógbómọ̀ṣọ́ nígbà tá à ń kọ ààrẹ sòkò patriot Nigeria kọ lóbe èmi ò má kọ mọ́ nígbà bàbá Tinubu débẹ̀ wọ́n ní Nigeria we hail the láàmà kọ kẹ́ni ká sọ pé ààrẹ sòkò náà ni òun máa kọ aṣọ òbọ̀ lọ́rùn ẹ̀ bó bá jó ṣiṣẹ́ ìjọba ẹ gbọ́ òun pé kí ni nígbà wọ́n ti ní Nigeria we hail the yẹn ni ó ti wà nínú tàn pé ẹni tó yí padà òun ni lágbájá báyìí òun náà ni gbogbo ayé sì ń ṣe gbogbo ayé ti tẹ́wọ́ gbà á ẹ gbọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀lẹ́ ọba tá a máa ń ṣe tẹ́lẹ̀ nígbà kábíyèsí ní àti ọ̀lẹ́ ọba àti kíníkan o Kérédù carnival láàmà mi ṣe nínú Kérédù carnival yẹn náà ẹ mú ọjọ́ ọ̀lẹ̀ níbẹ̀ káwọn eégún ó sì jó ká dára wa lára yá àwọn tí wọ́n lè dá lára níta gbangba ká tí wọ́n fi dáwọn yẹn lára yá ẹ wá ṣe é kó ní kálukú ó ṣe kíni ká gbádùn rẹ̀ kí ìlú ó kún kí ìlú ó hó ṣọ̀ṣọ̀ ẹja sí papọ̀ ẹ má jà dá sí pé àwa ilé ọba nìkan kọ́ ló ní Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni tí wọ́n tó bá ti jọmọ Ògbómọ̀ṣọ́ ló yẹ kájọ máa sọdún alhamdulillah ẹni yìí ṣe Ọlọ́run fún ṣe kí ló tún kù tẹ̀ tún fẹ́ my candid advice for you all you my people òun pé kí ni
ẹ padà sẹ́yìn ẹni tọ́lọ́run ti gbé fún wà ilá Ọlọ́run má ṣe wá má pè tí wà ní dààmú o má pè tí wà ní dààmú o Baba Ghandi lẹ́ẹ̀kan sí gbogbo ń tẹ́ ń ṣe tí Olúwa fi ń dunnú sí yín yìí Ọlọ́run ní dẹ́ fi lẹ̀ o gbogbo ìwà tẹ́ ń wù tí Ọlọ́run fi ń tu ọ̀rọ̀ yín báyìí Ọlọ́run ò ní lé yín kúrò nídìí ẹ̀ o gbogbo ń tẹ́ wá ṣe fọ́lọ́run tọ́lọ́run fi ní mi ò ṣe tiẹ̀ má dákun Ọlọ́run má jẹ́ ẹ lè ṣe o ìlú Ògbómọ̀ṣọ́ yìí èròǹgbà yín àfojúsùn yín fún Ògbómọ̀ṣọ́ Ọlọ́run dákun jó wá sí ìmúṣẹ Ọlọ́run dákun jẹ́ kó jọ dákun Ọlọ́run jẹ́ kó jọ kó wọlá àti tóbi rẹ̀ kó wọlá agbára ẹ̀ àtúgbọ́ táwọn kan náà ń pera wọn ní àwọn parapọ̀ àbí kí ni wọ́n ń pera wọn ó yẹ kí n mọ̀rọ̀ débi èyí náà ẹ̀yin parapọ̀ yẹn lọ sọ́ra yín mò ń gbọ́rọ̀ kan but èmi máa ń fẹ́ kọ́rọ̀ orin lẹ̀ kí n tó jáde sọ ni ìgbésẹ̀ tẹ́ wọ́n lè fẹ́ gbé yẹn bóyá òótọ́ ni bóyá irọ́ ni I don't know wọ́n lè fẹ́ mú ìwé kóòtù wá fún ọba ẹ fẹ́ bàtà ara yín jẹ́ ẹ dẹ̀ fẹ́ bàtà àwọn ọmọ ìlú yín jẹ́ níjọ́ tẹ́ ẹ ti ń ṣe parapọ̀ yín ó di ìdàgbàsókè mélòó tẹ́ ẹ lè tọ́ka sí nínú ìlú Ògbómọ̀ṣọ́ pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ o àwa la ṣe nǹkan báyìí ọ̀nà mélòó lẹ ti súnṣe l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin parapọ̀ tí bàbá láwọn túká tẹ́ wà ń fapá jánu wọ́n ní o wá sìn ìlú ni tí wọ́n bá ní o mọ̀ wá sìn mọ́ o ò ṣe fílẹ̀ torí Ọlọ́run ṣe bí torí Ọlọ́run ló fi ń ṣe jẹ́ káwọn ìlú míì ní o ṣe káwọ́ ibi tí wọ́n bá yọ sí nítorí ẹ̀kẹ́ ẹ̀ ṣe nìyẹn ìpè ṣe bá ń ṣe ẹni ẹ̀rí kí ló pe adìẹ wá ń làágùn ẹ̀rí ìyẹ́ lára ìyá rẹ̀ ní òjẹ́ ẹ jẹ́ káwọn míì ní o ṣe oyin tí ẹ̀kẹ́ ẹ sọ nìyẹn àmọ́ torí pé àjẹbánu ti ba tiyín jẹ́ àpapín tẹ̀ ń ṣe ọba àlúwà sọ wípé ìrìn àjò tẹ́ ń rìn yìí a ní láti pààrọ̀ yín ọpọlọ àwọn míì ti dàgbà ní ó ti dàgbà nu nítorí pé ọpọlọ wọn ti jàmálẹ̀ ìyìn táwọn ọ̀dọ́ òbàyé jẹ́ ń gbé wá sọ́dọ̀ wọn náà ni wọ́n ń ṣe àbọ̀ wọn ní ẹ̀jẹ̀ yí yín padà ká mú àyípadà bá yín wọn pààrọ̀ ọkọ yín parapọ̀ náà ló ń jẹ́ ṣùgbọ́n wọn láwọn tún ìgbìmọ̀ ká wọn yan ìgbìmọ̀ tuntun míì bẹ́ẹ̀ ni ìmọ̀ ń wáyé bẹ́ẹ̀ ẹ̀yin wá ń sọ pé nígbà náà ń kọ́sẹ́ o ìgbà ṣe kíní kan wọ́n lè fẹ́ fún bàbá ní kó níwèé kóòtù àfi ń retí ìwé kóòtù yín afẹ́ mọ bẹ́ẹ̀ ṣe jọmọ ọkọ àtọmọ àlè sí nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí gbogbo ẹgbẹ́ tó bá ti dálẹ̀ tó bá ti ní Ògbómọ̀ṣọ́ land nínú ò lè yọwọ́ àṣẹ ọba kó ń bẹ̀ tó bá ti wá lọ́ba òní bọ́ ọdá sí tó sì máa kárì ọkọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ipò bò láṣẹ níbẹ̀ ọmọ ìyá mi pààrọ̀ oko ẹ̀ lọ́mọ ẹjẹ́ ti lọ́rin ẹ̀mẹ́bìnrin ẹ̀yìn ará lọ́rin o pààrọ̀ ẹ̀ lọ́mọ ẹjẹ́ ti lú mi ọba balélé ọba balóko ẹ gbọ́ ọba balélé ọba balóko kìnìún ò sékò fẹ́ràn kẹ́ràn níjù àkòtagìrì báyìí ní tẹkùn kábíyèsí wa láwọn sọ̀rọ̀ ẹ̀yin wèrè kan wá jáde ẹlẹ́ẹ̀fẹ́ kọ́rọ̀ sọba lẹ́nu ìrandíran yín ò ní láṣẹ panu ayé gbogbo yín tẹ́ ẹ̀ bá àmọ́ bẹ́nu àwọn ìgbìmọ̀ tí bàbá láwọn tún ká yẹn tẹ́ ẹ wá ń ta ọba lẹ́nu ẹ̀ tún wá lọ ń gbé jíngùl láwọn iléeṣẹ́ rédíò ṣẹ́fẹ́ bá ta àwọn iléeṣẹ́ rédíò yẹn jẹ́ ni àtẹranko tó bá wọn ṣe jíngùl yẹn àti iléeṣẹ́ rédíò tó bá gba jíngùl yẹn tó bá wọn lù ẹ̀ ní jèrè papọ̀ èpè kọ́ ṣùgbọ́n tó bá yẹ ká ṣe fún wọn ní in tó bá tọ́ sí ojú ẹja fi fún in tọ́rọ̀ yín tọ́ sí in là ń ṣe fún yín yìí ẹ wá kóra yín jọ ẹlẹ́yìn kan parapọ̀ kò ní dá fún parapọ̀ tí ò wúlò wọ́n ń yàkàyàkà ọba àlú tẹ́ ẹ kóra yín jọ lé lórí ẹ dìfẹ́ǹdì ìlú ẹ dìfẹ́ǹdì ọba àlú ẹ dìfẹ́ǹdì àpèrè ìlú ẹ mú dàgbàsókè wá nù ìlú ẹ sì ń pawó ẹ sì ń kó jẹ ṣé onílù máa ń fẹ́ kó tú ni ṣé bàbá sọ òun fẹ́ kí ìlú ó dàrú máwọn lórí àwọn eléyìí àfi wọ́n sọ́de ọdẹ tá a fi sọ́ta tó lè tún jà wá àyípàrọ̀ ọrú ọdẹ bẹ́ẹ̀ ọdẹ tá a fi sọ ìta tó lè tún wá ń jà wá nínú ilé wá ìta àṣírí kápàrọ̀ ọrú. My name is Afolabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Woli Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTV.
Thank you, Chloe. Drive TV, driving you around the world.